lálẹ́ ọjọ́ tí abẹ̀bẹ̀ padà sábàtà yìí tí ọkàn gbogbo ọlọ́lá ọlọ́rọ̀ àti olóyè àbàtà dúró lókè réré ní Ayítalẹ yọ sí mi lójú oorun. Mo lálàárí ilé tí Olúbùṣe tó ti pa àwọ̀ mi dà gan. Àwọ̀ arúgbó tí mo fi rí kẹ́yìn náà ló gbé wá. Ó wò mí lójú, ó rẹ́rìn-ín, ó ní, ọlọ́lá àbàtà, ṣéwọ náà rí báyìí pé béèyàn bá lẹ́ni nígbìmọ̀ báyìí ó kórojú àrè tó ẹ̀bi ni wọ́n ó dà. Mo fẹ́ sáré dọ̀bálẹ̀ kí n kí i ṣùgbọ́n kò jẹ́ kí n délẹ̀ tó fi gbé mi. Ó ní, má dáwọ́ látẹ̀lẹ̀ Etí-Aṣọ, mo kàn wá kí ọkọ ọmọ ṣe ni, gbogbo ìtú tó pa láàfin alábàtà ni mo gbọ́. Ohun tó ń jà ràìnràìn lọ́kàn gbogbo èèyàn jàǹkànjàǹkàn tó mọ̀ nípa àṣẹ Ọlọ́fin ni mo kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀. Mo ní, Àyítalẹ, kí ni ó ṣẹlẹ̀ sálábàtà? Kò wú láti yí àṣẹ Ọlọ́fin ìpàrí. Àwọn olóyè àti ọlọ́lá ló ń tì í gbọ̀ngbọ̀n nítorí ìfẹ́kùfẹ́ ara wọn. Àyítalẹ rẹ́rìn músẹ́, ó ní, ọmọ ti dára àbàtà yányán. Lẹ́nu ọjọ́ wo síjọ́ wo ló ti yá ń bá ọba wọn bẹ̀bẹ̀? Lọ fọkàn balẹ̀, kò sóhun tí ó sálábàtà. Ọlọ́fin náà fẹ́ràn ẹ̀ torí ọba tó fẹ́ aráàlú tí ò sì fẹ́ kọsẹ̀ níwájú Ọlọ́fin ni. Ọlọ́fin mọ̀ pé ó ṣòro fún un láti fèsì. Ohun tẹ́ ẹ sì rò nípa ìwọ̀fà tó lè fẹ́ ṣèmẹ́lẹ́ lóòórọ̀ mú làákàyè wá. A ò rò ó débẹ̀ tẹ́lẹ̀ nípàdé àṣẹ ni. A ó sì ṣàtúnṣe sófin ìwọ̀fà ọ̀hún. Lọ fọkàn balẹ̀, kò sí ohun tí ó sálábàtà. Wọ́n kàn dáyà já díẹ̀ ni torí kírun nǹkan báyìí ó má bàa di lemọ́lemọ́. Kí àwọn ọba tó kù ó má sì lọ máa wo tiẹ̀ fi ṣàwòkọ́ṣe láti rí Ọlọ́fin fín. Èyí fi mí lọ́kàn balẹ̀ díẹ̀. Lẹ́yìn tí mo ti rí i pé kò sí ìṣòro kan fún alábàtà mọ́, mo ṣàlàyé ohun tí mò ń rò nígbà tí alábàtà pè mí. Bí ẹ̀rù ṣe ń bà mí pé bóyá àṣírí mi ti tú pé n ò kì í ṣe ẹni tí mò ń pe ara mi, àti bó ṣe yà mí lẹ́nu nígbà tí alábàtà ní 20 ọdún rèé tí mo ti wà nídìí àbàtà. Àyítalẹ tún ní ń lọ fọkàn balẹ̀. Ọ̀daràn tí fipá bá ọmọdé lò pọ̀ nínú igbó tí sì pa wọ́n mọ́bẹ̀ ní Etí-Aṣọ. Àṣírí rẹ̀ bò, ẹnìkan ò mọ̀ pé ó ń ṣiṣẹ́ ibi náà kó tó ṣalábàápàdé Àyítalẹ. Láti bí 20 ọdún ló ti kúrò nínú àwọn alààyè tó ń gbé lórí ilẹ̀. Látìgbà náà ló ń sì ti ń lo àwọ̀ rẹ̀ fi ṣiṣẹ́ nídìí àbàtà kó tó wá di ohun tí èmi ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Àyítalẹ òòṣà. Ó ní kí n ṣàmójútó àwọn ọlọ́lá àbàtà, kí n yan ọ̀rẹ́ dáadáa láàrin wọn torí ìgbà tí n ó bá lọ sí ṣòkùn, kí n lè rí àwọn èèyàn tí mo lè tẹnu wọn gbọ́ ohun tó bá ń lọ lábàtà. Bó ṣe wí bẹ́ẹ̀ tán ni mo lajú sáyé. Gbogbo ohun tó fẹ́ bá mi sọ lọ́jọ́ náà ò jù bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ lóòótọ́, lọ́jọ́ tí ìròyìn ó kàn mí lára pé ìránṣẹ́ Ọlọ́fin ti dásẹ̀ tẹ́lẹ̀ lébùté Olúbùṣe ìdí àbàtà, idà ni wọ́n porúkọ lárùsọ ọ̀hún. Ṣáájú kó tó dé ààfin
ni gbogbo ọlọ́lá àti olóyè ti pé sáàfin láti wà pẹ̀lú alábàtà nígbà tí wọ́n ó bá jíṣẹ́ ọ̀hún. Iṣẹ́ líle làwọn ọlọ́fin máa ń rán idà. Iṣẹ́ rẹ̀ kì í sì ṣàì ní ìtàjẹ̀sílẹ̀ nínú. Èyí gan-an lẹ̀rù ṣe ń ba gbogbo wọn. Kò kú sí èyí tó yé mi níbẹ̀. Mo ṣàrí tí gbogbo wọn ń gbọ̀n sọ́tún sósì, èmi náà sì ń bá wọn gbọ̀n kí wọ́n má fura sí mi. Níbi ọ̀rọ̀ wọn ni mo ti padà mọ ohun tó ń mú wa gbọ̀n. Mò ń gbọ́ tí wọ́n ń sọ kẹ́jẹ́kẹ́jẹ́ láàrin ara wọn pé ìdàkẹ́ àbí ọlọ́fin ti béèrè orí alábàtà àbí gbogbo wa ni wọ́n ní kí wọ́n ké lórí wa. Alábàtà fúnra rẹ̀ dé adé ìṣẹ̀ǹbáyé tí dé lọ́jọ́ oyè nìkan. Ìmúra rẹ̀ ga gẹ́gẹ́gẹ́ lórí ìtẹ́ ẹ̀. Ọba dáadáa lálábàtà. Lójú aláìmọ̀kan yóò lérò pé ọba ń ṣe fáàrí ni. Kò ní í mọ̀ pé ọba ń múra sílẹ̀ de ikú tó ń kànkùn dẹ̀dẹ̀ ni. Ó fẹ́ lọ bí akọni, ṣùgbọ́n ẹ̀rù gidi ń bà á. Mo rí bí ọwọ́ tó fi di ìrùkẹ̀rẹ̀ mú ṣe ń gbọ̀n ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́nà tó jẹ́ pé ẹni tí ò bá tẹjú mọ́ dáadáa ò lè rí i. Kò dájú pé òun fúnra rẹ̀ mọ̀ pé ọwọ́ rẹ̀ ń gbọ̀n. Nígbà tí idà ó wọ ààfin alábàtà, ẹ̀rù bà èmi gan lára. Kódà n ò rántí pé Ayítalẹ ní kí n fọkàn balẹ̀ mọ́. Idà ga, ó sì gbọ̀nlẹ̀, ìrísí rẹ̀ nìkan dábani lẹ́rù. Ìránṣẹ́ ẹ̀rù, ìránṣẹ́ ogun àti ikú ni. Gbogbo wa là ń wò ó pẹ̀lú jìnnìjìnnì bó ṣe dọ̀bálẹ̀ níwájú alábàtà kó tó nàró bẹ̀rẹ̀ sí í jíṣẹ́ ọlọ́fin. Ó ní, èyí ni iṣẹ́ ọba Adégolú Àdìsá Ọ̀kín, ọlọ́fin ìpàrí, ọba ńlá tí fọba jẹ. Gbogbo ọlọ́lá àti olóyè tó wà nípàdé ṣífìlà, a sì dọ̀bálẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Alábàtà dìde dúró síwájú idà láti gbàṣẹ ọlọ́fin. Èèwọ̀ ni, kò gbọdọ̀ gbà á lórí ìjókòó. Àwa la ò gbọdọ̀ dìde lórí ìdọ̀bálẹ̀ tá a wà. Ọlọ́fin ń sọ̀rọ̀ lọ́wọ́, a ò gbọdọ̀ dé fìlà. Ẹ̀yin ará àbàtà, ẹ mà láyà o. Erin a máa fọn, kóyún inú ẹ̀ tún fọn bí. Ọlọ́fin ìpàrí pàṣẹ, ọba àpọ̀nrín ń bẹ̀bẹ̀. Ṣé kọ́lọ́fin gbé àṣẹ rẹ̀ mì ni àbí kó dákẹ́ fẹ́bẹ̀ ọba àpọ̀nrín? Àbẹ́ ẹ ti yá àgbàgbé ni pé adé orí ọ̀kín ò jọ tẹyẹkẹyẹ. Ṣé ẹ ti gbàgbé ni débẹ̀ yẹ àjẹ́ bá ń kí ẹyẹkẹyẹ ò gbọ́dọ̀ gbin? Ó yẹ rán yín létí, ṣùgbọ́n ní ìsọjọ́ ọ̀rántí, ọjọ́ ọ̀fanilétí ni. Àwọn bàbá yín ló yẹ kí wọ́n ti pàtàn fún yín kí wọ́n tó gbé yín sípò àgbà. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ò bá wá rántí síbẹ̀ lẹ́yìn ìfanilétí yìí, a ó rán yín létí ohun tó mú àwọn bàbá yín ṣẹ́rí adé wá sí pọ̀nrí àṣẹ kọ́ba míì tó lè dé. Lẹ́ẹ̀kan sí i, èyí làṣẹ mi tó òrùn òní ò gbọdọ̀ wọ̀ bá nílẹ̀. Fífọmọ ẹ̀gbọ́n, ọmọ àbúrò tàbí ọmọ àgbàtọ́ yòówù ṣọfà níbikíbi káàkiri gbogbo ilẹ̀ pọ̀nrí dèèwọ̀ láti sìn lọ. Ìfọmọṣọfà ti kúrò lóhun tí ẹni fẹ́ fọmọṣọfà àti ẹni fẹ́ gbàwọ̀fà nìkan lè dáṣe. Baálẹ̀ agbègbè tí ìfọmọṣọfà ọ̀hún ti fẹ́ wáyé gbọdọ̀ lọ́wọ́ sí i kó tó lè ṣeé ṣe. Olówó wọ̀fà ló láàárọ̀ rẹ̀ títí dìrọ̀lẹ́, ìwọ̀fà ló ní ìrọ̀lẹ́ títí dàjí yọ oòrùn. Iṣẹ́ tó bá wù ú ló lè fi ṣe, owó tó bá pa ó lè fi san gbèsè rẹ̀. Bí olówó òwọ̀fà bá ti ṣàlàyé iṣẹ́ tó nílò òwọ̀fà fún, baálẹ̀ agbègbè ìfọmọṣọfà yìí ni ó ṣí iye iṣẹ́ tí ìwọ̀fà gbọdọ̀ ṣe fún olówó rẹ̀ lójúmọ́ kó tó lè lẹ́tọ̀ọ́ sí òmìnira àrọ̀lẹ́. Iṣẹ́ ọ̀hún ò gbọdọ̀ pọ̀jù iṣẹ́ téèyàn lè ṣe tán láàrin àkókò òwọ̀fà tí olówó rẹ̀ lẹ́tọ̀ọ́ sí lọ. Baálẹ̀ agbègbè ìfọmọṣọfà yìí náà ni ó gbowó tí ìwọ̀fà bá fẹ́ fi ra òmìnira rẹ̀. Òun ni ó sì kó o fún olówó rẹ̀ gẹ́gẹ́ bí alárinà àárín wọn. Gbogbo ìwọ̀fà ló gbọdọ̀ lọ́jọ́ òmìnira. Baálẹ̀ agbègbè tí ìfiniṣọ̀fà ti fẹ́ wáyé ni ó díwọ̀n iye ọdún tàbí oṣù tí ìwọ̀fà ó lò lọ́dọ̀ olówó rẹ̀ bí ẹni tó yáwó ò bá rówó ọ̀hún san. Ìwọ̀fà kan ò sì gbọdọ̀ lò kọjá 20 ọdún lóko ìwọ̀fà. Nípa bẹ́ẹ̀, gbogbo ìwọ̀fà tó ti sìngbà f'20 ọdún gbọdọ̀ gbòmìnira. Ẹ wá gbọ́ o, ìṣákọ́lẹ̀ mi ọdún yìí ò gbọdọ̀ dín àfi bí ó bá lé.
èyí làṣẹ èmi ọlọ́fin Adégòólú Àdìsá Ọ̀kín, ọba ńlá tí fọba jẹ. Bí idà ṣe jíṣẹ́ ọlọ́fin tán ló dọ̀bálẹ̀ fún alábàtà tó sì jáde láàfin. Ó tó dásẹ̀ tẹ́lẹ̀ lẹ́nu ọ̀nà àbáwọlé àgbàlá ní àwọn ẹ̀ṣọ́ tó tẹ̀lé ti pa pẹ́pẹ́yẹ tí wọ́n tàjẹ́ rẹ̀ sílẹ̀ lẹ́nu ọ̀nà yìí. Ìgbà yìí gan-an lọ́kàn gbogbo wa ṣẹ̀ tó balẹ̀ pé idà ọlọ́fin ti tẹnubẹ̀jẹ̀ kó máa padà sínú àkọ̀ rẹ̀ lókù. Ìṣe tí alábàtà fi fìdí janlẹ̀ lórí àpèrè rẹ̀ fi hàn pé ẹ̀rù ti bà á kọjá bó ṣe yẹ. Gbogbo wa ń ṣe kábíyèsí látọ̀ọ́kán bí ẹni pé a ò mọ ohun tó fà á. Bẹ́ẹ̀ gbogbo wa la mọ̀ pé ẹ̀rù orí tó rò pé yóò kúrò lọ́rùn òun lọ́jọ́ náà ló fi lògbòlògbò. Ọlánrewájú ní, ṣùgbọ́n àṣẹ yìí ti yàtọ̀ sí èyí tí wọ́n pa tẹ́lẹ̀ o. Bó bá jẹ́ bí wọ́n ṣe wí tẹ́lẹ̀ rí, a ò ní ràn bẹ̀bẹ̀ lọ pé kí wọ́n dàrú. Lájùwọ̀n ní, bóyá lárùsọ tí wọ́n rán wá ló sì gbàgbé tí ò jíṣẹ́ ọ̀hún pé, àbí bí wọ́n bá sọ gbogbo ilé ìtẹ́lẹ̀ ni, a ò ní mọ̀ rò pé ìwọ̀fà lè fàárọ̀ wa ṣòfò. Àbí ìwọ lárùsọ kábíyèsí gan ló gbàgbé iṣẹ́ tí lárùsọ ọlọ́fin jẹ ni. Alábàtà ní, ọ̀wù idà ò lè tí ìrìn jìnnà, ẹ ò ṣe kúkú lọ bá akẹ́tùnrán nísẹ̀mí ìpadà sọlọ́fin pé bóyá lárùsọ tí wọ́n rán wá tẹ́lẹ̀ ló gbàgbé iṣẹ́ tí wọ́n rán ni, àbí ọlọ́fin ìpọ̀nrí ló ń sarán tó gbàgbé àṣẹ tó pa lẹ́ẹ̀mejì kí wọ́n lè rán yín létí ohun tó mádé sùn nípọ̀nrí àṣẹ kó tó lè sọmọ ọba dọmọ aládé. Abẹ́ rò pé mi nìkan ni wọ́n lọ, kí n tó kúrò níbí ni wọ́n ti yanjú ẹnìkọ̀ọ̀kan yín. Ọ̀rọ̀ ìbínú ni kábíyèsí sọ yìí. Ó hàn gedegbe pé ó ń dá àwa ọlọ́lá àti ìjòyè rẹ̀ lẹ́bi fún ẹnu iná tá a tì í sí. Gbogbo wa ń ṣe kábíyèsí ẹ̀rọ kábíyèsí. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ bí ètè rẹ̀ ṣe ń gbọ̀n fún ìbínú àti ẹ̀rù tó so ó mú lẹ́ẹ̀kan. Ìrègbè wo ìwọ ń tiẹ̀ lọ pe àwọn akéde àbàtà wá. Ọ̀kan nínú àwọn ìránṣẹ́ ààfin ló bá rán níṣẹ́ yìí o. Kò pé ìṣẹ́jú márùn-ún tí àwọn akéde àbàtà 54 ti péjọ síwájú alábàtà. Ó ní kí lárùsọ rẹ̀ máa sọ àṣẹ ọlọ́fin fún wọn gẹ́lẹ́ bí idà ṣe wí. Lẹ́yìn tí lárùsọ sọ̀rọ̀ tán ni alábàtà ṣẹ̀ tó bẹ̀rẹ̀ àṣẹ tirẹ̀. Ó ní, òun lẹ ti gbọ́ yìí o, oníkálukú yín mọ àdúgbò tí yóò ti lọ jíṣẹ́ tiẹ̀. Ẹ fọ́n ká, ẹ sáré títí tẹ́ ò fi débùdó ìpolongo yín. Bí iná ń rọ̀ lókè bí òjò ẹ ò gbọ́dọ̀ dúró. Bẹ́sẹ̀ yín ń ṣẹ̀jẹ̀ nílẹ̀ ẹ ò gbọ́dọ̀ ti sẹ̀. Eré àsáfapádà ni kẹ́sà títí tẹ́ ò fi débi tẹ́ lọ. Tẹ́ ò fi kéde ọ̀rọ̀ yìí fún gbogbo ìlú. Àṣẹ ọlọ́fin rèé o, oòrùn ò gbọ́dọ̀ wọ̀ bá a. Orí mi sì ń wú bí mo ṣe ń gbọ́ àṣẹ ọ̀hún. Agbára dáa. Bá a gúnyán nínú ewé, tá a sebẹ̀ nínú èpo ẹ̀pà, ẹni ò yóò yóò, ẹni ò ní yóò ni ò ní rí nǹkan kan jẹ. Lẹ́yìn tí wọ́n kéde yìí, ariwo sọ jákèjádò ìdí àbàtà. Mo sì mọ̀ pé bẹ́ẹ̀ náà ni ó ṣe sọ láwọn ilẹ̀ ìpọ̀nrí tó kù nígbà tí wọ́n gbọ́ àṣẹ ọlọ́fin. Ohun tó wá yanilẹ́nu ni pé níṣe làwọn ìwọ̀fà míì ó ṣiṣẹ́ òwúrọ̀ tán. Ní kété tó òòrùn bá ti kan pàkọ́ ni wọ́n ó daṣẹ́ sílẹ̀ tí wọ́n ó sì gboko ẹlẹ́mu lọ. Wọ́n ó tẹpá mọ́ṣẹ́ láti sin olówó wọn lójú ọjọ́ kí wọ́n lè lẹ́tọ̀ọ́ sómìnira ìrọ̀lẹ́. Ṣùgbọ́n kò sóhun tí wọ́n fòmìnira ọ̀hún ṣe ju fàájì àtòorun àsùn yìí lórí lọ. Bẹ́ẹ̀ làwọn ìwọ̀fà kan tó kó ọ̀sán bọ́ sóko ìrọ̀lẹ́. Lóru ọ̀gànjọ́ ọjọ́ kan ni mo gbọ́ ariwo nínú ọgbà mi. Nígbà tí wọ́n ó jáde, àwọn ẹ̀ṣọ́ ni wọ́n ń jágbe mọ́ àwọn ìwọ̀fà tí wọ́n láwọn fẹ́ ṣiṣẹ́ òru. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ ìrọ̀lẹ́ tán níbìkan ni wọ́n gbọ́ lẹ́nu àwọn ìwọ̀fà kan pé iṣẹ́ kù lóko òwú ìbú. Ni wọ́n bá dúró gbọ̀n lẹ́nu ọ̀nà. Wọ́n láwọn ò ní lọ àfi bí àwọn bá tó rí mi. Kódà àwọn ẹ̀ṣọ́ mi ti dojú ọfà kọ wọ́n pé kí wọ́n máa lọ, ṣé wọ́n fẹ́ jalè nínú oko ni. Bí mo ṣe gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ ni mo ní kí wọ́n máa wọlé bọ̀ nínú oko. Èmi fúnra mi jókòó tì wọ́n níbẹ̀. Òṣùpá ojú ọ̀run mọ́lẹ̀ rúkoṣo, ṣùgbọ́n síbẹ̀ mo ní kí àwọn ẹ̀ṣọ́ lọ kó gbogbo fìtílà tó wà nínú ọgbà wọnú oko. Mo fẹ́ máa rí wọn kedere bí wọ́n ṣe ń ṣiṣẹ́ òru nínú òtútù. Ẹ̀ẹ̀kan náà ni mo gbóhùn orin tó sọ láti inú oko. Àwọn ìwọ̀fà yìí ló ń dáa, àwọn náà ni wọ́n sì ń gbé. Wọ́n ń kọ́ kó má bàa tètè rẹ̀ wọ́n, kó oorun má bàa gbé wọn lọ sínú oko. Níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ ìlọ̀kan nínú wọn ti dákú.
gbogbo wa sáré sí i láti ṣáájú ẹ̀ ṣùgbọ́n ó ti rẹ̀ ẹ́ jù. Lílajú tí yóò lajú níṣe ló tún ṣubú lulẹ̀ tó sùn lọ. Mo ní káwọn tó kù rẹ̀ fi í lẹ̀, ẹ̀mí rẹ̀ ò gbé wàhálà tí gbogbo wọn ń ṣe ni. Ìgbà tí gbogbo wọn ṣiṣẹ́ tán ní ìdájí tí mo sanwó fún wọn, mo yọ owó tiẹ̀ náà sọ́tọ̀, mo ní kí wọ́n bá mi fi sí i lápò. Bí wọ́n ṣe gbowó tán ni wọ́n gbé e pọ̀n sẹ́yìn tí wọ́n ń sá lọ. Wọ́n gbọ́dọ̀ gbé e délé olówó ẹ̀kọ́yẹ̀ tó là. Báyìí ó wù kó rẹ̀ ẹ́ tó, ọ̀yẹ̀ ò gbọ́dọ̀ là kó lòun ò ṣiṣẹ́ sin olówó òun. Ìyẹn bó bá fẹ́ lẹ́tọ̀ọ́ sí òmìnira ìrọ̀lẹ́ tí yóò fi ṣiṣẹ́ sin ara rẹ̀. Ẹnu ẹ̀ náà làwọn ìwọ̀fà kan ti ń fìpàdé sílé ẹmu nírọ̀lẹ́, tí wọ́n ń sọ láàrin ara wọn pé àfiwọ̀fà tó bá fẹ́ para rẹ̀ nìkan ni ó tún kò síṣẹ́ ìrọ̀lẹ́ pẹ̀lú iṣẹ́ àṣelàágùn táwọn ń ṣe lówùúrọ̀. Bá a ti bẹ̀rù la bọ́mọ lóòótọ́, ṣùgbọ́n ṣe ẹrú ni ò lè jẹ́ ó kúò lẹ́rù, àwòmójúkúrò àkísà ni ò lè jẹ́ àwọ̀ ròde. Lálẹ́ ọjọ́ náà, Ayítalẹ tún yọ sí mi lójú oorun. Àwo kàkó ló gbé wá lọ́tẹ̀ yìí. Èmi àti ẹ̀ sọ̀rọ̀ gẹ́lẹ́ bí ìgbà tí ọ̀rẹ́ méjì bá pàdé lábẹ́ ahéré nírọ̀lẹ́, tó ní kálukú ń ròyìn ohun tíyàwó rẹ̀ ń ṣe fún un. A jọ sọ̀rọ̀ nípa àwọn ohun tójú mi rí láàfin alábàtà lọ́jọ́ tí dà ọlọ́fin wá tẹnubẹ̀jẹ̀ níbẹ̀. A jọ sọ bí àwọn ìwọ̀fà kan ṣe ń fi àkókò tí wọ́n lè fi sin ara wọn sun oorun àsùnpìnyè, táwọn míì sì ń dákú sínú oko òru nítorí àti gbòmìnira kúrò lóko wọ̀fà báyìí ó wù kó rí. A jọ sọ bí nǹkan ó ṣe yàtọ̀ nísìnyí káàkiri gbogbo ilẹ̀ Ìpọ̀nrí. A jọ sọ bí ìwà ibi àbúrò bàbá mi ṣe di ohun tó yí òfin ìwọ̀fà tó ti wà nílẹ̀ fún àìmọye ọdún padà sí dáadáa fún gbogbo àwọn tó wà nígbèkùn. Mo bi í léèrè pé ǹjẹ́ ó lè bá mi ṣàbẹ̀wò sáwọn àbúrò mi lápọ́ndú kí n lè mọ bí wọ́n ṣe ń ṣe sí, ṣùgbọ́n ojú ẹ̀ yí padà lẹ́sẹ̀kẹsẹ̀. Ó kìlọ̀ fún mi pé òun ò gbọ́dọ̀ tún béèrè ọ̀rọ̀ yìí mọ́ lọ́wọ́ òun. Gbogbo ohun tó so mí pọ̀ mọ́ ayé tí mò ń gbé tẹ́lẹ̀ ló ti dòkú lọ́jọ́ tó fún mi láwọ̀ tuntun. Bí mo bá fẹ́ mọ̀ bóyá àwọn àbúrò mi ń gbádùn ayé, kí n tẹpá mọ́ iṣẹ́ mi nígbàlẹ̀ Ayítalẹ láti rí i dájú pé ayé dẹ gbogbo aláìlágbára. Bí ayé bá ṣe dẹ̀ wọ́n tó ni ó sọ bóyá ayé dẹ àwọn àbúrò mi nípò aláìlágbára. Látọjọ́ náà ni mo ti gbà á ní ìjìyà ẹ̀ṣẹ̀ mi gẹ́gẹ́ bí adigunjalè tó ti ba ayé àwọn èèyàn jẹ́ rí, tó ti ya ọmọ kúrò lọ́wọ́ òbí ẹ̀ rí nítorí ìgbáyégbádùn ara mi àti àwọn àbúrò mi. Ohun tí mo sọnù sí ayé tí mo ti ń bọ̀ tẹ́lẹ̀ rí tí n ò lè padà lọ mú. Ohun tó sọ ìgbàlẹ̀ Ayítalẹ dẹ̀wọ̀n mi rèé tí mo ti ń tánrán ẹ̀ṣẹ̀ mi. Mo sì ṣiṣẹ́ ọ̀hún gẹ́lẹ́ bó ṣe rán mi. Mo dọ̀rẹ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ èèkàn nídìí àbàtà. Mo lọ́rẹ̀ẹ́ láàrin àwọn olóyè. Ó fẹ́ẹ̀ má sí baálẹ̀ ìdí àbàtà tí èmi pẹ̀lú wọn kì í bára wa ṣe. Ní gbogbo ìgbà tí mo fi wà lábàtà, oṣù kan ò lè kọjá kí n má ṣàbẹ̀wò sálábàtà. Ọ̀pọ̀ ìgbà ló ń gán sì máa ń pè mí tí yóò fọ̀rọ̀ ìlú lọ̀ mí láti gbọ́ ohun tí mo rí sí i. Yàtọ̀ sí iṣẹ́ mi láti mọ ohun tó ń lọ lọ́kàn ọba àbàtà. Àwọn àmọ̀ràn tí mò ń gbà kò yàtọ̀ sí àmọ̀ràn tí n ó gba ìyèkan mi tó wà lórí ipò ọba tí ọ̀pọ̀ èèyàn ń wò ó bíi kó ṣubú níbi tí èmi ti fẹ́ kó ṣe àṣeyọrí. Èyí mú kó fẹ́ràn mi yàtọ̀ nínú gbogbo ọlọ́lá àti olóyè ìdí àbàtà, ṣùgbọ́n a rí i dájú pé èyí ò hàn sí àwọn aráàlú rẹ̀. Títí dòní láàrin èmi àti Ọlánrewájú Àdìó Láòsí àti Lájùwọ̀n Àjàdí Àkáṣìwọ̀ dáadáa. Kò sí ohun tó ń lọ láàrin àwọn ọlọ́lá tí mo fẹ́ gbọ́ tí wọn ò ní gbọ́. Kò sí ohun tó ń lọ láàrin àwọn olóṣèlú àbàtà tí mo fẹ́ mọ̀ tí wọn ò lè mọ̀. Bí rògbòdìyàn kan bá sì fẹ́ bẹ́ sílẹ̀ láàrin àwọn aláṣẹ Ìpọ̀nrí Ọ̀rá, bí mo bá ti rí ojú alábàtà tó kọ́rẹ́ lọ́wọ́ ni wọ́n ó ti mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ nígbìmọ̀ àwọn lọ́balọ́ba. Báyìí ni mò ń ṣe títí tí ilé àrè yìí fi ṣí sílẹ̀ níṣokùn tí mo sì gbà á lówó gọbọi. Gbogbo ìpàdé tà ní látìgbà tí Ayítalẹ ti sinmi wọkọ̀ ojú omi lápọ́ndú, ojú oorun la ti ń ríra. Títí tí ilé àrè yìí fi ṣí sílẹ̀ níṣokùn tí mo gbà á, n ò fojú kan Ayítalẹ lójú ayé rárá. Oríṣiríṣi àwọ̀ ló sì ń gbé wọ̀ pàdé mi lójú oorun gẹ́lẹ́ bó ṣe ń pàwọ̀dà lójú ayé. Ojú oorun náà ló ti fún mi lóhùn tí n ó fi dá òun àti àwọn ìjáfùrú tó kù mọ̀ bí wọ́n bá dé. 3 òró, 4 ìbú, ọ̀kọ̀ọ̀kan ló dúró fún ìjáfùrú kọ̀ọ̀kan. Léní èjì gbogbo wọn ni wọ́n wá sí Etí-Aṣọ
àfi Ayítalẹ síbẹ̀ kò yọ sí mi lójú ayé àfojú ọ̀run. Lọ́jọ́ tí yóò kọ́kọ́ yọ sí mi lójú ayé lọ́jọ́ tó wá pẹ̀lú rẹ lóru ọ̀gànjọ́. Èmi rò pé ó tún gbáwọ̀ mí ìwọ̀ ni. Àsáwọ̀ rẹ̀ gangan ló gbé wá lọ́jọ́ náà. Àsáwọ̀ rẹ̀ ló gbé wá lọ́jọ́ náà. Àṣọ òun nìgbẹ́ kọ̀ yìí, Àdìgún Ìbú. Ni bàbá ìbátan bú sẹ́kún.